fojú ló ń jẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́ Sẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. Olúwa, tí mo bá rántí pé Yorùbá ni mí, ẹ̀rù á sì tún bà mí, àyà mi á tún já. Ẹ̀yin mọ̀lẹ́bí mi nílé lóko lẹ́yìn odi, ẹ kú déédé àsìkò yìí. Gbogbo ìgbàkúgbà tó bá jẹ́ pé tí èèyàn bá kú, èèyàn tó ní ayé kan tí èèyàn ń padà wá lẹ́yìn òkú. Ọlọ́run, gbogbo ohun tó ni mo fi bẹ̀ ọ́, má dá mi sínú ìran míì ju ìran Yorùbá lọ. Kàkà tó bá fi mí dá mi sínú ìran Yorùbá, Ọlọ́run má wulẹ̀ dá mi wáyé mọ́, kí n má wáyé mọ́, kí n má wáyé mọ́. Yorùbá mà lágbára o, téèyàn bá ti sọ máa lé Yorùbá ni Yorùbá ó máa jẹ́. Yorùbá lágbára gan ni o. Níjọ́sí nígbà tí ọ̀bọ̀nbọ̀n ṣe mọ ìrà kan tí wọ́n fò tán pè ní ọlọ́bọ̀nbọ̀n, ìgbà tó jẹun tó yó tán ọlọ́wọ́ ayé ò lè tẹ̀wọ̀n. Wọ́n ní ọ̀bọ̀nbọ̀n rọra, ayé ń bẹ, kò gbà ló bá bẹ̀rẹ̀ sí ní fò ní ń bà. Nígbà tí ọ̀bọ̀nbọ̀n ọjọ́ náà ó kàn fara kọ́ ìwo aláǹtakùn lágarabádá tata ní ọ̀bá lílọ́ọ̀bì kankan mọ́. Òwò aláǹtakùn lásán. Àwọn ọmọ Yorùbá máa ń sọ pé onílágbára ni lágbára. Bí oyin ṣe lágbára tó oyin tó máa ń tàyàn bíìs bó ṣe lágbára tó yẹn, aláǹgbá máa ń sàmì láàyè báyìí ni. Wọn kì í pa á. Tó bá ti ń fò lọ yọkàn hàn pọ́kàn yọ́dẹ̀ mi. Ìyẹn wá wò tẹ́yọ kan bá táyàn wọn ó gbé yẹn lọ hospital. Ṣùgbọ́n aláǹgbá tí ò tó nǹkan kan rárá yóò sì sá yóò mì. Tàbálá níwájú ó ní alágbára tó ti ṣubú rí láyé àmọye wọn. Agbára àṣìlò lórí wọn lẹ́yìn wọn ò déédéé jábọ́. Máa fi pẹ̀lẹ́ rìn ọba alágbára. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ilẹ̀ ń yọ̀. Ó ní ìgbéraga ní ìgbéra sánlẹ̀ mọ́ wòyàn bẹ́ńtí mọ́. Báyé bá sọ pé òsírù rẹ̀ sọ pé rọ́ ni. Bágbára bá lùlù ayọ̀ fún ọ tó rọra fọgbọ́n jó jàgé ní yòdò. Tágbára bá ti bẹ̀rẹ̀ sí ní lùlù ayọ̀ fún ẹ báyìí, rọra fi ọgbọ́n jó jàgé ní yòdò. Tágbára bá lùlù ayọ̀ fún ọ tó bá mọ̀ ọ́n jó, ó ti gbàgbé pé ilé a máa yọ ni. Ẹ̀sìn tó gùn tó bá dá ọmọ lẹ́kọ̀ọ̀kan wá rárá àti wí bẹ́ẹ̀ fún ọ tẹ́lẹ̀. Yorùbá níye lórí gan-an. Yorùbá níye lórí, ìmọ̀ye tá a lè ta Yorùbá. Tá a bá tiẹ̀ ń ta àwọn ọ̀ràn míì ní ìmọ̀ye tá a lè ta Yorùbá. Yorùbá ò ní ṣe é tà. Òun ni mo ṣe máa ń sọ fún wa pé ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká ṣọ́ra. Yorùbá ò dá ẹnu ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò gbà. Ẹnu ẹnìkankan ò gbà láti sọ pé Yorùbá ò dá. Ẹnu ẹnìkankan kò sí ẹnìkankan kò sí ẹ̀dá alààyè kan tẹnu ẹ gbà. Ṣùgbọ́n tẹ́ ẹ bá gbọ́ Yorùbá ò dá, ẹnu àwọn ọmọ Yorùbá náà lẹ́ ti gbọ́. Tírù mi wá dìde sí ni mo ní àwa Yorùbá ò dá. Ṣé mọ̀ pé mo ti kan bàbá mi àti ìyá mi lábùkù.
mo ti fi ẹnu àbùkù kan ìyá àti bàbá tó bí mi nìyẹn. Yorùbá ò ṣe ní dáa. Ibi táwọn tó ń ṣe dáadáa wà, ibẹ̀ náà láti rí àwọn tí ò ṣe dáadáa. Tá bá rí àwọn tí ò ṣe dáadáa, ẹ má jẹ́ ká wá fi gbogbo wọn, ká wá pa gbogbo ẹ̀ pọ̀ sórí àìṣe dáadáa. Ṣé báwọn kan ń ṣe dáadáa? Àwọn kan ti ṣe dáadáa fún mi sẹ́yìn tá a mọ́ra rí, èyí rí wọn rí, wọn ò rí mi rí. Tírú èmi náà bá wá dìde tí n bá ní Yorùbá ò dáa, gbogbo àwọn tó ń ṣe mí lóore Yorùbá ni wọ́n. Màá rí Yorùbá ò dáa, ẹ̀dá kan torí Ọlọ́run. Ṣé orí àti ẹlẹ́dàá ẹ̀yin tẹ́ ń ṣe dáadáa fún mi, ṣé kò ní bá mi jà? Ẹ jẹ́ ká ronú jinlẹ̀ o. Ọba kan ń bẹ tó ń jẹ́ ọba Nebukadnasari níjọ́sí. Ó dọwọ́ délẹ̀ bí ẹranko wọgbó lọ ni o. Tí agbára bá ń lùlù ayọ̀ fún ọ, fọgbọ́n jójàgé ní yòdo. Ilẹ̀ a máa yọ ni, ilẹ̀ Yorùbá kì í yọ̀yàn lásìkò òjò. Ṣé ẹ máa àsìkò oòrùn tí àsìkò ẹ̀rùn, ṣé ìpínlẹ̀ yìí yọ̀ lásìkò ẹ̀rùn, àsìkò yẹn nílẹ̀ Yorùbá yọ̀yàn gbálẹ̀. Tó o bá sì ń ṣe aburú rẹ bó o ṣe ń ṣe, tí nǹkan kan ò bá tí ì ṣẹlẹ̀, ọmọdé búrò kó o bojú wẹ̀yìn ni. Gbogbo wa la mọ̀ pé olúwérè pani lóòjọ́. Ntí ibi ni yóò padà béèrè lọ́wọ́ ẹ̀. Ṣé rí bàbá ọba wèrè, ọba olórí burúkú, ọba tí kò wọ ìpèbí? Torí tó bá wọ ìpèbí, gbogbo tí wọn ó kìlọ̀ fún nìyẹn. Ó dàbí ìgbà tí a bá sọ pé àwọn Kristẹni máa ń pe àwọn followers wọn lágùtàn. Àgùtàn tí wọ́n á fi só ẹ̀tọ́ wá mú tó wá ń pa á jẹ. Bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Gbogbo tí wọn ó kìlọ̀ fún ọba nínú ìpèbí, ó ní kì í jọba tó bá wọ ìpèbí ó sì wà hù. Ó ní kì í jẹ́ ọba tí wọ́n bá yàn bí wọ́n ṣe ń yan ọba nílẹ̀ Yorùbá kó sì ṣe. Torí wọn ó wọnú ẹ̀. Gbogbo àwọn ìyá tó bá ní palace tó jẹ́ ìyàwó bàbá ẹ̀, wọn ó sọ ìrírí ayé wọn. Ìgbà tí lágbájá ṣe báyìí, báyìí ló padà rí. Ìgbà tí bàbá yín ṣe báyìí, báyìí ló padà rí. Yóò fi kẹ́kọ̀ọ́, yóò sink ẹ̀ sí mind. Àwọn àgbààgbà míì náà lára àta tí wọ́n bá ń wá kábíyèsí, báyìí lélẹ́yìí ṣe rí o, eléyìí ò gbọdọ̀ rí báyìí, báyìí lélẹ́yìí ṣe máa ń rí. Tí wọ́n ń lọ kọ́ nínú ìpèbí nìyẹn. Tàbá ti ń sọ fún yàn pé táwọn ìbájẹ́ ọmọ yìí mọ̀ pa mí o, ò ní pa mí, ìnígbà kan pa mí. Tó bá ti dọmọ mọ́ parẹ́ ọmọ tẹ́. Mo kàn fẹ́ ká fi eléyìí ṣe àríkọ́gbọ́n. Ọlọ́run Lédùmarè ò ní jẹ́ ká fi ọ̀rọ̀ ara wa ṣàríkọ́gbọ́n. Àríkọ́ṣe ni wọ́n máa fọ̀rọ̀ tiwa ṣe pé mo fẹ́ kọ́ṣe lágbájá kí n lè dàbí lágbájá ṣe dà yẹn. Ṣùgbọ́n àríkọ́gbọ́n níjọ́ tó ṣe ni mo ti yá gbọ́n mọ́ pé no go area ni. Mo bẹ̀ lọ́run pé gbogbo èèyàn ọmọ Yorùbá hàn ní fi ń ṣàríkọ́gbọ́n. Ṣùgbọ́n àwọn èèpo kọ̀ọ̀kan tó wà lára àlìkámà wa, wọn á fi hàn ṣàríkọ́gbọ́n kan ilẹ̀ Yorùbá ni. Àwọn láàmà fi mọ àpẹẹrẹ burúkú yàtọ̀ sí rere. Nígbà tí ìwọ jẹ ọba lé odidi ìlú lórí, tó sì mú ọ̀kan nínú àwọn tó jọba lórí, àwọn tó fẹ́ protect, àwọn tí ó jẹ́ ọba kó lè bá a protect, tó dẹ̀ dákúlẹ̀ wájú ẹ̀, tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ èpè tí abiyamọ kì í fetí gbọ́. Ẹ dákun ẹ rọra kò tó ń bẹ ńlẹ̀ gegere rèé. Báyé bá sọ pé òsírò ẹ̀ sọ pé irọ́ ni o, irọ́ wọ́n pa o. Àṣejù ọ̀pọ̀ ní gbẹ̀yìn bẹ́ǹtì ẹ rí. Bẹ́ǹtì ẹ rí ọkùnrin eégún, bẹ́ǹtì ẹ rí lónìí, bẹ́ǹtì ẹ rí lọ́la. Níjọ́ tó bá yíwọ́ wọn ni àṣejù tiẹ̀ náà pọ̀, àṣejù náà pọ̀.
àṣejù pọ̀ ní kángun ní kẹ́yìn bẹ́ǹtì ẹ rí. So ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ sí ọba yẹn. Àkọ́kọ́ mo fẹ́ kẹ́ ẹ rántí o, ó ní òun ló ní gbogbo ọlọ́pàá, ó sọ jáde bẹ́ẹ̀ fáráyé. Àdánwò ti kọ́kọ́ bá látọ̀dọ̀ IG, látọ̀dọ̀ number 1 ọlọ́pàá pé ẹgbẹ́ wa. Ẹlẹ́kejì, ó sọ oríṣiríṣi tí kò nígbàgbọ́ pé ẹnìkan ti ẹ̀ jẹ́ ọ̀gá fóun náà tó jẹ́ bíi gómìnà tó jẹ́ ọ̀gá fún gbogbo aráàlú. Ó ti sọ̀rọ̀ kájà yìí ẹ̀. Gọ́fúnà wa fún ní 6 months suspension. Láàárín 6 months yẹn ni wọ́n ó fi ṣe ẹjọ́ rẹ̀. N tó bá wá tọ́ gangan ní pàtó. Ṣẹ́rí n tí gómìnà ṣe ni pé kò fẹ́ ṣe ní agbẹjọ́ ẹnìkan dá. Wọ́n yan kọ́mítì, ẹ jókòó, ẹ investigate wọn, ẹ béèrè ọ̀rọ̀ lẹ́nu wọn. Kí ló lè fa irú àwọn èpè tàbí a máa kì í fetí gbọ́ yìí sí ọmọ tó wà lábẹ́ ẹ̀? So gómìnà ọ̀kàn fẹ́ wọ́n hùwà ọmọ tí ọmọlúwàbí táwa ọmọ Yorùbá ń jẹ́. Bí kọ́mọ́dà bí ẹni pé wọn ò tiẹ̀ try rẹ̀ tí wọ́n fi yẹgi fún. Yíyẹgi fún ikú kọ́ ni mò ń sọ o. Wọ́n fi yẹgi fún lè kúrò lórí oyè ni mò ń sọ o. Tọ́rọ̀ ọ̀tọ̀ níbi tí wọ́n tún gbà lọ. Ọ̀rọ̀ kì í yí ẹ ń tiẹ̀. Gbogbo ọ̀rọ̀ ni kì í yí ẹ. Àfi tó bá jáde látẹnu ti ẹnìkan ló mà lọ́rọ̀. Ibi tí màá ti wá fi ọ̀rọ̀ tí jẹ́ Yorùbá hàn yín nìyí. Ẹ wo gómìnà ìpínlẹ̀ Ògùn. Wọ́n ti ṣe àwọn nǹkan tí mo ti bú wọn sẹ́yìn. Ṣùgbọ́n mi ni mo máa ń sọ fún yín pé téèyàn bá ṣàìdá màá bú, tó bá tún wá padà sí dáadáa màá yìn. Ìwọ àwọn kan máa béèrè ṣe bí òun ló ṣe báyìí, ibo ṣé tó bá dé òun ló ṣe yẹn tó sì já ìdá, tó bá wá ṣe eléyìí tó dáa, ṣé kò yẹ ká fi yìn ni? Ṣé ká kàn máa condemn nìkan ni ká máa àtúnṣe lórí ẹ̀? So mo ti bú gómìnà ìpínlẹ̀ Ògùn rí lórí àwọn nǹkan kan tí mo kì í ṣe èébú orí ẹ̀ ọ̀dà orí ẹ̀ fọ́kọ́ ni. Mo ti sọ fún wọn pé wọn ò sí dáadáa láwọn eré àkànrí. Ṣùgbọ́n bọ́mọ ẹni bá dáa káwí àní fi ṣaya. Gómìnà gbé ìgbésẹ̀ akin, ó gbé ìgbésẹ̀ ọmọlúwàbí, ó gbé ìgbésẹ̀ Yorùbá, ó gbé ìgbésẹ̀ original Yorùbá tí kì í ṣẹ̀ṣẹ̀ kan eruku ẹsẹ̀ kan ọ̀dà. Ó túmọ̀ sí pé ẹ̀jẹ̀ Yorùbá ni àti tìyá àti bàbá tó ń bẹ lára ẹ̀jẹ̀ Yorùbá ni. Ó dẹ̀ hu ìwà yẹn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ó ṣe ní tí àwọn ọmọ Yorùbá ń fẹ́ ní àsìkò tí wọ́n ń fẹ́. Àwa bí pàwọ̀ tí sọ̀rọ̀ délẹ̀ tán ni Juan ó ti là ní suspension. Kọ́rọ̀ tí wàá mọ̀ ti délẹ̀ àti ìsọdélẹ̀ tán, àwọn bíi mélòó kan tá a sọ̀rọ̀ lórí ẹ̀ àti ìsọ̀rọ̀ wa délẹ̀ tán tó fi lámọ̀. Ẹ wá wò ó ńgbà tó lámọ̀ yẹn, ẹ wo iye èèyàn tí gómìnà mú inú ẹ̀ dùn ká mọ̀ wá sọ̀rọ̀ rẹ̀ dáadáa. Ṣé bóun náà ló ṣe nǹkan kan tó dùn wá tí inú wa bàjẹ́? Tó bá wá ṣe èyí tó dáa, ó yẹ ká fi yìn kó náà lè mọ̀ yàtọ̀ láàrin èyí tó dára àti èyí tí ò dáa, because ó mọ ohun tó ń gbà nígbà tó ń ṣe nǹkan tí ò dáa, ó mọ ohun tó ń gbà nígbà tó ń ṣe ti dáadáa. Àwọn èèyàn máa wá fi ṣe àwòkọ́ṣe nígbà tó bá ṣe dáadáa, wọ́n máa fi ṣe àríkọ́gbọ́n nígbà tó bá ṣàìdá. Ìgbà tí lágbádá ṣe bẹ́ẹ̀ ń jọ sí mọ tójú ẹ̀ rí, ẹ̀yà àwọn dáwọ́ ṣe o, wọ́n fi ṣàríkọ́gbọ́n náà. Ìgbà tí gómìnà wa ṣe ń tó ṣe yẹn, ẹ wo bí gbogbo ayé bí ṣe ń ṣàdúrà fún àríkọ́ṣe nìyẹn. Ẹyọ ẹnìkan ní kábíyèsí eléyìí ṣépè fún o tó ti bẹ̀rẹ̀ ìjìyà rẹ̀
lójú páálí. Ibẹ̀ ni màá ti wá pe àkíyèsí èèyàn ọmọ Yorùbá sí ẹni tó jẹ́ pé Yorùbá Race gangan lójojú n tó tiẹ̀ ju ntẹ́ni yẹn ṣe lódojú ẹ̀kọ́. Àtẹrú àtọmọ nílẹ̀ Yorùbá lódojú ẹ̀kọ́. Gbogbo ohun tí jẹ́ Yorùbá lódojú ti ẹ̀kọ́. Wèrè tí mo máa ń pè ní Ràṣídì Elétekéte, torí mi ò ní ever pè lólúwo láéláé, ẹni tán bá ṣe orò fún tọ́wọ́ ìpèbí tó ṣe tí wọ́n á ṣe nínú ọba níwò, àwọn láàmà pè lólúwo. Gbogbo àwọn bàbá wa tó ti ń jẹ olúwo látìgbà tí Ìwó ti wà, olúwo ni wọ́n. Torí àárí ìtàn ẹnìkan tí ó tó ṣe àìdá, àárí tàn ẹnìkan kan gbọ́. Ẹ wá wo gbogbo ohun tí Ràṣídì Elétekéte níwò, ẹ wo ohun tó ń ṣe. Ẹ wo ajá rẹ̀ tí wọ́n jọ ń tẹ̀lé káàkiri, wọn tí mo gbọ́ pé mọ̀lẹ́bí gan náà tiẹ̀ dín ní wọ́n. Ìtọ́pẹ́ rẹ̀ ní Mufti Ìwó. Ẹ wo ohun tí gbogbo àwọn yẹn ti ń sọ sí gbogbo ọ̀ràn Yorùbá. Gómìnà sì ń bẹ lọ́sùn náà, ó dẹ̀ ń fetí ara rẹ̀ gbọ́. Ẹ wo ohun tí ọba kan sọ sí a single person. Ẹ dákun, ẹ wo ìjìyà tí ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí, tí ó sì tí mo fẹ́ lè sọ pé ìjà yẹn kò tiẹ̀ tí bẹ̀rẹ̀ rárá. Torí ẹ lè mọ, Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ mọ iyì pé kéèyàn ó ti máa bẹ kó mọ̀ sí mọ́. Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ mọ iyì pé kéèyàn ó ti máa ní kó mọ̀ ní mọ́. Ọlọ́run ní fi dán yín wò. Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ mọ kéèyàn ó ti máa rí sọ kó wá mọ̀ lè sọ mọ́, àbí kó jẹ́ ń tó sọ táyé ò tiẹ̀ lísìn sí mọ́, lẹ́yìn tí wọ́n ti ń lísìn sí dáadáa, tí wọ́n ti ń kó ìkóbẹ̀rẹ̀ fún. Now, ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ sí wa láti Ìwó. Ẹ wo gómìnà tiwa ní Ọ̀ṣun bí ṣe ń wòran. Mo kàn fẹ́ fi ìyàtọ̀ tó wà láàrin àwọn gómìnà náà hàn yín ni. Lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn kan ti ń jáde tí wọ́n ṣẹlẹ̀ kejì. Mọ̀ túmọ̀ tí jẹ́ pé èèyàn ṣẹlẹ̀ kejì ni. Ṣé gbogbo ìlú tí ń bẹ lọ́ṣun náà ni àwọn mùsùlùmí alákatakítí wà ní? Àbẹ́mọ̀ pé mùsùlùmí Yorùbá ni majority àwọn mùsùlùmí tó wà ní ilẹ̀ Yorùbá. Wàláì, àfi Yorùbá torí ẹ̀ bá dàrú ní ó sọ wípé Yorùbá àfáà torí rẹ̀ bá ti dàrú ní ó sọ wípé ntí Ràṣídì Elétekéte àti Mufti Ìwó ní ó sọ pé ntí wọ́n ń ṣe dáa. Ní ó sọ pé ntí wọ́n ń ṣe dáa. Bàbá àgbà pé ntí wọ́n ń ṣe ọ̀dà. Ẹ dákun, kí ni gómìnà tí wọ́n ń wò? Eléyìí ṣe tí ó ṣe kèpéjọ́ mẹ́rin, kèpéjọ́ márùn-ún. Gómìnà ó ti ṣe bí ọmọ ọkọ. Ó jẹ́wọ́ pé òun kì í sọ ọmọ àlè Yorùbá. Ẹ wo ohun tó ṣe. Ẹ̀yin èèyàn mi, a kì í ṣe ọmọ ìyá pẹ̀lú àwọn Lárúbáwá. A kì í ṣe ọmọ ìyá pẹ̀lú àwọn Fúlàní. Fúlàní ń lo àṣà Lárúbáwá láti wọlé sí wa lára. Tẹ́ ẹ bá lọ béèrè dáadáa, Usman Dan Fodio nígbà tó wọlé sí àárín àwọn Haúsá, èmi pẹ́ díẹ̀ nílé Haúsá at least 14 years. It's not a joke. Mo mọ àwọn tó ń pè ní Dankanawa, àwọn tó ń pè ní Dankano, oríṣiríṣi àwọn original ọmọ ìlú yẹn. Ẹ rí i pé tí àwọn Haúsá wọ́n máa ń tún jẹ́ orúkọ ìlú wọn mórúkọ wọn. Ìyẹn lè fi rí Ṣàgárí, ìlú ní Ṣàgárí. Lè fi rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́yẹn. Now, àní ìyàtọ̀ tó lágbára ó wà láàrin àwa àti yín. Ẹ dákun,
ẹ wo iye ọdún tí wọ́n ti introduce ṣẹ̀ríà lókè ọ̀yà, ẹ tọ́ka sí nǹkan amúlùdùn ẹyọ kan tó gbèrú sí lókè ọ̀yà, ẹ tọ́ka tí ìlú tó tòsí bí wọn. So ṣẹ̀ríà yẹn lẹ fẹ́ káwa náà lọ tẹ́rí sí, káyé àwọn ọmọ wa bàjẹ́, ọyọ́ ọmọ tiwa ò ní bàjẹ́, àwọn ọmọ tiwa wọn ìsáláyé bàjẹ́, àwọn tí ó bá bayé ọmọ wọn jẹ́ ni wọ́n mọ̀ bayé àwọn ọmọ wọn jẹ́, tí wọ́n mọ̀ gbábọ́lé wọn lọ́wọ́ pé wọ́n mọ̀ lọ tọrọ. ẹ jẹ́ kí n tó wá sọ kíní kan fún yín. ṣẹ̀rí àwọn ọ̀ràn kan tẹ́rí tí wọ́n ń tọrọ, tí wọ́n gbábọ́lọ́, tí wọ́n kò gbogbo ẹ̀ lọ́wọ́ yẹn. ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn kan náà tó ń fi wọ́n ṣiṣẹ́ ó lè má yé yín. kí ẹ mọ̀ bí tí wọ́n ti balẹ̀ ayé ara wọn jẹ́ dé, àwọn tó ń tọrọ owó yẹn wọ́n lọ jábọ̀ iye tán pa fọ́gà wọn. tọ́ra àwọn ọ̀gá wọn, àwọn wọn máa tọ́jú oúnjẹ, àwọn máa fún lóúnjẹ, àwọn ni wọ́n máa gbé wọn lọ sí junction kọ̀ọ̀kan tí wọ́n ó dúró sí, wọ́n dẹ̀ tún padà lọ gbé wọn bẹ̀ létà. àbí ṣé kò yé yín tó ni? nǹkan tó yé mi dáadáa ni mò ń sọ o, nǹkan tó yé mi dáadáa ni mò ń sọ. ṣé báwa ṣe fẹ́ kọ́ ọmọ tí wàá rí nílẹ̀ Yorùbá nìyẹn? kò tiẹ̀ lè rí bẹ́ẹ̀ láéláé. gbogbo ẹni tó bá fẹ́ kí ọmọ wa ó rí bẹ́ẹ̀, kọ́ ọmọ wa ó di ọmọ tí ó máa tọrọ jẹ káàkiri, kí ṣẹ̀ríà ó wá ba nǹkan jẹ́ mọ́ wa lọ́wọ́ nílẹ̀ Yorùbá, onítọ̀hún kò ní rí bá ti ṣe, kò ní rọ́nà gbégbá o. yóò rí bínú Ọlọ́run. kàtẹ́pàwọ̀ lágbára kankan àlàkóso nǹkan tá a lè ṣe fún un, ṣùgbọ́n yóò rí bínú Ọlọ́run. Ọlọ́run ò ní ṣe wá lọ́mọ àlè, Elédùmarè ò ní ṣe wá lọ́mọ àlè. ohun tó kàn ń yà mí lẹ́nu fún Ìwó ni pé ṣé gbogbo àwọn ará Ìwó náà ni Mufti àti Rashidi Elétekété tá ti fún ní nǹkan jẹ ni? tá àti ẹ̀ wá rí àwọn kankan tí wọ́n lè pé òkè àwa fẹ́ protest lórí pé kí wọ́n ba ìlú jẹ́ mọ́ wa lórí. ṣùgbọ́n ntẹ́nìkan sọ fún mi ni wípé àwọn méjèèjì Rashidi Elétekété àti Mufti Ìwó yẹn wípé ẹ̀mí ọmọ Fúlàní ló wà nínú wọn, kò sí tí wọn ò lè ṣe, kò sí ẹni tí wọn ò lè pa táwọn bá decide láti fèsì wọn, kò sí tí ò lè ṣẹlẹ̀. síbẹ̀síbẹ̀ náà, nítorí pé mìíràn mi ò fẹ́ kí ẹnìkankan nínú ọmọ Yorùbá kú ikú kíkú kan bí kò ṣe yíyè, ni mi ò fi ní gbogbo ẹnu láti lè blame wọn pé ẹni tó bá ti sọ̀rọ̀ dáràn. ẹ̀yin náà gbọ́ pé ẹgbọ́ yìí ìgbà tí Mufti ti kọ́ wọn ní kí wọ́n máa kọ́ gbogbo ọmọ ilé kéwù àwọn bá ṣe ń gbébọn. ìbọn mélòó la mọ̀ tí Lárúbáwá ti rà fún ọ báyìí? owó mélòó la mọ̀, àwọn owó tí wọ́n gbà lọ́wọ́ Lárúbáwá èló la mọ̀ tí wọ́n ti fi ra bọn? mi ò tí ì sọ pé wọ́n rà, ṣùgbọ́n èló la mọ̀. bí wọ́n bá ti rà á, ta ni wọ́n sọ fún? ta ni wọ́n sọ fún? ṣe rí ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí, sùúrù ni o, sùúrù la fi pàmùkúrò pẹ̀lẹ́ o. bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, àwa ní pé ìjú báyìí lọ. lóòótọ́ àwọn nǹkan kan wà tẹ́ ẹ̀ ń ṣe lábẹ́nú, torí tó bá lè máa mú àwọn Fúlàní complain bá ṣe ń complain yẹn, ó dá mi lójú pé ẹ ti ń já wọn lẹ́gbàndì. ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń já wọn lẹ́gbàndì yẹn, ìnira tó ń bá àwa ò tí ì kúrò ń bẹ̀. a dẹ̀ lè dá ara wa tọ́, wàláì, tí kálukú bá dá dúró láàyè ara. ẹ gbàgbé pé táwa Yorùbá tábà di ọ̀kan tán, ìjà ọmọ wáyé, bí ìjà bá ń wáyé láàrin wa, ìjà ọmọ ìyá ni. nínú ilé tí àwọn fámílì ń gbé, ìjà ń wáyé tó jẹ́ pé bàbá kan ìyá kan ló bí wọn. ìjà ń wáyé, àti rọ́mọ ìyá tí ò kí ọmọ ìyá ẹ̀ mọ́, àti rí ọmọ bàbá tó close mọ́ ọmọ bàbá rẹ̀ ju ọmọ ìyá ẹ̀ lọ. so kí lẹ́nìkan wá fẹ́ sọ fún wa pé bóyá
èmi náà ti ń rò tẹ́lẹ̀, mo ti máa ń rò tẹ́lẹ̀ pé Ọlọ́run pẹ̀lú bí àwa Yorùbá ṣe ń ṣe tí a wá ní òmìnira tán nílẹ̀ Yorùbá kí ló lè ṣẹlẹ̀? Kò sí ní tí ó ṣẹlẹ̀, kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká débẹ̀ náà. When we get to the bridge, we shall cross it. We shall cross it. So, ẹ̀yin yẹn mi, ní ìfẹ́ kí fídíò bí ẹ máa gùn mọ́. Ẹ jẹ́ kí n tún fi eléyìí ṣe lọ́nbì. Mo kàn fẹ́ pe àkíyèsí yín sí kinní kan. Bóyá anytime from ọ̀la. Torí kí ló ń porúkọ ẹ̀? Wèrè ọmọ Sẹ̀lẹ̀ asòfòǹtẹ̀yẹ àgbẹ̀ asòfòǹtẹ̀yẹ àlùkò tibẹ̀ tán. Ó tún ti fẹ́ gbé ìwé àdánwò rẹ̀ jáde. Ìwé ẹkún, ìwé òṣè tí máa kọ lọ́dọọdún. Èmi ò ní kéèyàn má bàa rà o. Ṣùgbọ́n máa ń tọ́ fẹ́ fowó rẹ̀ rà. Èmi ò ní fi owó mi ra ìwé ẹkún nínú ọdún yìí. Torí pé gbogbo èyí tó ti ń ṣe sẹ́yìn, ikú nìkan ni the only important thing tá a máa ń rí nínú ẹ̀. Lágbájá ó kú, tàmọ̀dó ó kú, làkàṣègbè ó kú. Màá wá ka iye àwọn èèyàn tó ti dájọ́ ikú fún, màá kà fún yín. Ó lè jẹ́ next edition iṣẹ́ mi ni. Mo fẹ́ kẹ́ ẹ mọ irú èèyàn tí bọ̀bọ́ yẹn jẹ́. Kó tó di pé yóò tó bẹ̀rẹ̀ sí ní pa àwọn kan lẹ́kún lọ́dún ìtòrò àwọn èèyàn tí ó wà á bá ara ìwé rẹ̀ tí máa ń tà lọ́dọọdún. Ọlọ́run ní jẹ́ fowó mi ra ìbànújẹ́ o. Ọlọ́run ní jẹ́ fowó mi ra ìwé ikú o. Ẹ lè rí nǹkan gidi nínú ẹ̀. But gbogbo bó ṣe jẹ́ màá máa sọ lórí ilé tí ń bọ̀. Ẹ̀yin mi kò ní jù báyìí lọ. Mo kí gbogbo yín pé ojú ò fẹ́ra kù.